Usanera mo say mo. Obungeo, I set it. Oyani yomo, yomo. Obungeo, I set it. Eka, Eva, Eleno, I set it. Odame no ma oyera. Odame no ma oyiye. Odame no ma oyera. Odame no ma oyiye. Usane mi fiamo say mo. Obungeo, I set it. Wana mi o mi me. I don't let me yave o. Oga fama de na wu. I don't let me rave o. Romo dono se me. Yade rati yesese. Le gbe mi rave o. Wana mi. Anyone who get a medical taxi, so be on it. I give me away. Okay. My brother not by one longer. Babu wife, no care. O Banosa village Orion local government dey by Egbo Gbemudia no go iya no village river one there local government do ya we opa ari ore iyima iye no kwa iyo dede iye no maga be go sore no iye no re late Mrs. Janet Bravo. Uhu maguhu. Omegui Opemudia. AKA Supreme Mother. Eyi ma ke pari won ni wan. Oye oteni. Otenopia. Otenibo. Deba emo. Il y a des grandchildren, like great grandchildren. Oye wana baba, ugo eni na certain way, also certain way. Oya gwima.
Baba edene na baba ya sinima. When you dig jena e dio kan aje kan amero ya kan de kala de sinima. You need have in your mom. You need Jesus Christ no nyawo. Yes. Wakobono Osa, Mona clap for man of God. Owesi Baba, MC Bravo, Wacho. No iso egbe twen bagbe. Lu wa mu le gakire gbobu kiane osirioma de ba. Egbe nile dogu wa bobu kiena egbe enede. Ala na tu wa ya fe obofia. Na we le garo da we ewawu. That have come from far and near and wide from the diaspora and to grace this occasion. I laon I always I now always I get on die babania ya kama mewe olaguwa osamene iya si ne hwe ko baba hwe gina sabwa wawabida. Era la
mọ́tò yàgbọ́ wọn kan. òsánmi ní ọlọ́run lọ́kùnrin yọ̀ mọ́nà wọn náà bá gbèrè àwọn àpàṣù bí o máa dọ̀rẹ́ lọ yé gbàgbọ́rún ẹ̀ sànẹ́rà mẹ́la ò lọ́kùnrin bí orun ẹ̀ nìkan o. ọmọ ẹ̀dẹ̀dẹ̀ o ọmọ ẹ̀dẹ̀ ọmọ o. Kókó ló tiẹ̀. ọmọ òdòdó ọmọ òdòdó ọmọ òdòdó.
All right.
Rosario Emmanuel la yàtọ̀ tani kiri ròdáwà ọmọ àdìgbò ọkọ̀ ọ̀hún. Lálẹ́ ṣẹ̀ṣẹ̀ náà bẹ́ẹ̀ni káyọ̀ tàṣí náà bẹ̀rẹ̀ tá yẹ̀nà ìyíma jẹ́ ìyàmú àwùkì òṣù ẹgbẹ́ olùpẹ̀pẹ̀ adédìyàn. Rosario Emmanuel wòtá kí o lè wá ní ìdẹ̀gbẹ́dẹ̀ mi ọmọ ròdáwà ìyàwó àwù. Ìlọ́sọ̀fẹ̀ náà wọ́tẹ́rẹ́ ní pẹ̀lú tẹ́rẹ́nìkẹ́rẹ́ èèyàn náà Mr. Gbenovia April 1 from Osa la Oasis from Spain. Ìkòdókèrè ìyàrá ìyáṣẹ́ ọ̀gádẹ́gbẹ́ ìyàwó ẹgbẹ́ ẹgbẹ́ ẹnẹ́tẹ́nà. Náà wà lọ́wọ́ aka Iye Mavis la Bọ́sì Kẹ̀díà. Rojima. Thank you.
Yeah.
Kwaya tó dáhùn ní báyìí. Iye máa bí. Wẹ́sùn yé. Ọ̀pọ̀lọpọ̀ yẹ mùsùlùmí màgíà. Wẹ́sùn yé. Perform ìdáwọ́ àwọn bàbá àwọn olùkọ́ wọn láti ìgbà náà ti ìdí èsì pẹ́ká community ètò náà tẹ́ ètò náà rẹ̀ àwọn òkèsí màgbé ìyá bèbè wà ní ìdí apẹ́gbẹ́ ìlú òwú kàwé ní àtẹ̀ ṣàrọ́tọ̀ ọjọ́ lóbi ti pè sí ìyá tó ta ọ̀yà bẹ ilé máa fi ẹ̀yà wẹ̀lẹ̀ lè ìwé ìṣàrọ̀ ọ̀la wà tó ta wọ̀fà dínì adéjìmánárì bàbá rà ìpínlẹ̀ arima ní ìpàdé ní alẹ́ ní máa dùgbò tó. Ìyàwó fún àdàbò pẹ́kú ẹgbẹ́ yẹn náà fi àdúrà ní ojú ẹ̀rà. Èrí màá bẹ̀rẹ̀ màá mọ̀ bá gbò. Òwúwẹ̀ ni ẹ má bẹ̀rẹ̀ àṣẹ dì mí àwọn. Musician refreshment okay baba dobi to yin wala agogo so please if baba go and I will burn it down for my sake go me kwa yina emi ya da ikmene no tima o saru so please respond to baba please respond to him
abẹ́rẹ́ tẹ́lẹ̀ ká bàbá ní pẹ́ẹ́nù ẹ̀mí sẹ̀wòsàrú please bí ọ̀bí ẹnu láàrú owó. Please, Mr. Kingsley, Babalawo,
Bravo,